Mo kí gbogbo wa pátápátá. Bàbá ti bá wa sọ̀rọ̀. Bàbá ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ẹ bá wa sọ àmúlò. A dẹ̀ ní gbàgbé ibi tá a ti ń bọ̀. A ní gbàgbé ọmọ ẹni tá a ń ṣe. Gbogbo àwọn ìwà dáadáa àti lẹ́gẹ́sì tẹ́ gbé lé wa lọ́wọ́ àdé àbádọ́nẹ̀. Ọgbọ́n lọ́tọ́lọ́run yọ̀ǹda fún wa la máa lo ànílù gbánámù. Tí kokéènì yẹn àti ẹ̀mí súnmọ́ rárá. Iye òṣìṣẹ́ ló wà. Lóye ẹni tó bá wọ̀ sí ẹ̀ lólè. Ìlà lólóyè. Wọ́n fọ́ kí n sọ Jẹ̀bú. Ìlà lólóyè ẹni tó bá wọ̀ rí ẹ̀ lólè. Wọ́n fọ́ kí n sọ Jẹ̀bú. Màá sọ díẹ̀. Àti ìgbèrò lọ́sẹ̀ yìí o, otegbeye làwọn fẹ́. Ìjẹ̀bú Òde rán bí mi sí o. Bàbá mo fọ́ iye ọ̀kẹ́ owó alágbàlá wúrà rí iye ìsàlẹ̀ mi. Odò pọ̀tù rí iye mi ti wá. Orogún alápò Christ Church Òrùnú rí mi lọ from primary 1 to 6. Ìyálé ọlọ́mọ lòtítọ́. Bàbá Ọmọ nílé iye rẹ̀. Wọ́n ń gbélé Ìjẹ̀bú rẹ̀ mi. Eléyìí ọmọ wa. Eléyìí ara wa. Eléyìí tiwa ni. Wọ́n ṣe o. Wọ́n fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ṣe dilé mú. Ẹ̀yin tó rù ọwọ́ yín dà. Ẹ jẹ́ ká rọwọ́ yín o. Olùwàwà ọwọ́ yín dà. Ẹ jẹ́ ká rọwọ́ yín. Wọ́n ní mi ò pé Olùwàwà lápòlù ọwọ́ yín dà. Ó ti pé lẹ́yìn. Àwọn bàbá ti sọ fún wa, wọ́n ní káàdì ìdìbò wa ó yẹ kó ti wà lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká tọ́jú ẹ̀. Ẹgbẹ́ ADC ó jẹ́ ẹgbẹ́ tí ó ní discipline tó dẹ̀ ní ètò. Èmi sọ, mo tún sọ, wípé àwọn tó wà ní bẹ́ẹ̀ báyìí wọn ò prepare for governance bí kó bá wọn lójijì ni. Torí náà gbogbo àwọn ètò tó yẹ kó yan tiri tó yẹ kó ṣe wọn ò tiẹ̀ ní idea rẹ̀. Ìyẹn ló yẹ jẹ́ pé ìjọba tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìjọba monkey dey work baboon dey chop. Màá túmọ̀ ẹ̀ fún yín o. Ìyẹn ni pé ẹni tó ń ṣiṣẹ́ wà lóòrùn. Àwọn tó ń jẹ́ wọn ju kéréje lọ o. Ó wá di pé wọ́n ń fi ara ní àwọn aráàlú. Ẹ̀yin ìyá wa, wọ́n wá sọ àwọn ìyá wa di ẹni tó jẹ́ pé